Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá, a kú àtàárọ̀ ọ̀dẹ̀ ọ̀dà bí yóò dára fún wa, kò ní ọ̀yẹ́ wa. Àní wà bákan náà bí omi adágún. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mo ti sọ pé lónìí ọjọ́ 28 oṣù karùn-ún, mo níṣẹ́ 5 ní fún yín. Mélòó lọ́kàjú ọmọ inú omi òkun? Mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ bá mi kọ́gbọ́n níbi iṣẹ́ tá a fẹ́ fi ilẹ̀ yìí. À ń pè ní ìdènà àrùn rọpárọsẹ̀. Ìdènà àrùn rọpárọsẹ̀. Kéèyàn má lè lùgbàdì àrùn rọpárọsẹ̀ táwọn onígẹ̀ẹ́sì ń pè ní stroke. Àwọn èèyàn wa lórílẹ̀‐èdè bẹ̀rẹ̀ wọn a máa pè ní tension. Kéèyàn má lè lùgbàdì rẹ̀, kéèyàn má kónú páńpẹ́ rẹ̀. Mú gègé kọ̀ọ̀kọ́, ó ṣe é sílé. Ẹ ṣe é sílé kẹ́ máa já sára. Ọ̀nà méjì ní bá wá. Ìtì bí àrùn ara wa, ayé a sì fi ṣe ni. Tí ó bá atẹ́gùn lọ, yóò kàn tọ̀hún lára wọ̀ ni. Kápá tẹsẹ̀ nìgbọ̀nsẹ̀ mú yàn. Yóò bá báyìí gbì ni. Wọ́n ní bàbá tí ń sọ̀rọ̀ ní sí kò lè sọ̀rọ̀ mọ́. Apá gan ṣe gan, kò ní yálé wa o. Ọyẹ mú gègé yín kẹ́kọ̀ọ́. Egbò ọ̀pẹ, igi ọ̀pẹ. Egbò àgbọn, egbò igi gbọ̀nyìngbọ̀nyìn. Egbò ọ̀gẹ̀dẹ̀. Ẹ ń bèrè pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ wo? Ọ̀gẹ̀dẹ̀. Kọ́sá ti jí ọ̀gẹ̀dẹ̀. Ewé àkókò, egbò àkókò. Kí ni mo wí? Ewé àkókò, egbò àkókò. Ọyẹ kó sínú kòkò. Ẹ bomi sí, ẹ máa mú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lárúgbó ńlé, ẹ máa ṣe àgbo yìí fún wọn. Ọ̀dọ́ tó ti ń ṣeré yùnkínyùnkín, ẹ máa ṣe é kẹ́ ẹ máa mú. Kòkòrò kò dùn, kò bẹnu jẹ́, kò dẹ rírú, ẹ máa mú. Ìdènà àrùn rọpárọsẹ̀ ni. Pàápàá jùlọ ẹni tí ọwọ́ rẹ̀ máa ń gbọ̀n tàbí ara rẹ̀ máa ń gbọ̀n, tó ti rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bó ti wà tẹ́lẹ̀ o. Ara rẹ̀ rí báyìí o. Wọ́n tó jẹ́ pé tó bá gbá mọ́ínmọ́ín kan mú, o lè fi bú ẹ̀kọ́ bíi 3 jẹ. Ó ti yé wọn náà. Síbí kan o lè fi mú gbá gàárì. Jagunlabi. Ọmọ oníbúrẹ́dì láì. Ọmọ ẹlẹ́wà láì. Ọmọ onímọ̀ngà ìkóbà. Ẹ ṣe é sílé kẹ́ máa mú. Abẹ́lómi ti jí láàárọ̀ tara rẹ̀ ó máa ṣe sìgàsìgà, ẹ máa mú. Ọ̀dà púpọ̀ yóò sì bá gbó wa lára mu. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọyẹ mú gègé kẹ́kọ̀ọ́ nọ́mbà yìí lẹ̀ +23480 3298 3298 +23480 3298 3298. Ọyẹ àgbà kan sí +23481 33 155 111 +23481 33 155 111. Tẹ́ bá ti pe nọ́mbà méjèèjì tí ó lọ, mi ò sí lé ní Nàìjíríà ni, ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp rẹ̀. Ṣùgbọ́n ohun tó fẹ́ bá mi sọ lè yí pé ọba làákà ìdọ́gba. Ìfètò yìí lẹ̀ o, yí pé torí kẹ́ lè bẹ̀ mí o, ẹ ṣe é fúnra yín o. Àmọ́ tẹ́ ẹ bá bẹ̀ mí ń bá yín ṣe, yín sì sọ yìí tí ń gbà, torí níṣẹ́ mi ti ń ṣe, iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. Ẹ gbọ́ báyìí, yọ̀yẹ̀ wa kò ní yé ẹlẹ́hun tá a fẹ́, Ọlọ́run yóò ṣe fún wa. Mo ní yàrá àṣírí tá à ń pè ní private group. Wọ́n tó bá fẹ́ join wa, tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5000 ni. Lọ́dọ̀ àwọn ará Benin wọ́n á pè ní sẹ́mi. Ó ti kú bẹ́ẹ̀, ó ti di àpò 10 tá à ń pè ní 10,000. Àwọn ará Benin ni wọ́n pè ní àpò 10. Ní Nàìjíríà 10,000 ni. 200 làwọn á pè àpò kan. Ó ti yé báyìí. Ìwọ́n tó máa pè ẹ fi iṣẹ́ kan lẹ̀, ó ní ewé bí ìrànà nú, ẹjọ́ bá wù wá ní ìnídọ́ lóhùn. Kọ́ máa wulẹ̀ dára ẹ láàmú. Lọ́jọ́ yàrá àṣírí yẹn. Tó bá ti jọ́yìn bẹ̀, wọ́n dọ̀ lóhùn. Àbọ̀ ọlọ́lá kan fẹ́ máa gbọ́ tùmọ̀ àlá rẹ̀ lọ́fẹ̀ẹ́ lọ́jọ́ yàrá yẹn. Tó bá ti jọ́yìn rẹ̀ sẹ́nu ẹ̀kẹ́ mú. tẹ́ bá bẹ̀ wá ṣẹ́ tó bá jẹ́ pé DHL lẹ́fẹ́ fi gbé
ẹ̀yin lẹ́ sanwó rẹ̀ o mọ́tò lẹ́fẹ́ fi gbé ẹ̀yin lẹ́ sanwó rẹ̀ o tó bá jẹ́ pé lórílẹ̀‐èdè Benin àparí ẹ̀ tán ẹni wọ́n bá ń gbé láti ibì kan àwọn tí wọ́n bá ń gbé wà ẹ̀ sanwó níbi ẹlòmíì bàjẹ́ dé ewé àkókò ẹgọ́ ẹ sẹ́ndì píkṣọ̀ rẹ̀ sí mi má dán o má rí mi fi ní rí ọfín o má sẹ́ndì ẹ̀ sí mi mo ti ẹ̀ jẹ́rìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ńlá ni tó yọ yẹ wá kò ní yé ẹ lẹ́ o gbogbo bí a bá dojú kọ ọ̀nà lélẹ́dùn àwọn pé o lágbára Ọlọ́run títí àárín ọ̀sẹ̀ tí ń bọ̀ wáyé táàfù wọnú oṣù kẹfà yìí ẹ pàdé mi ní sódèsì makasi àbọ̀bọ̀ lórílẹ̀‐èdè Côte d'Ivoire tó ọ̀nù ilé yá ń bọ̀ òní bá a nínú sàárè òní bá a lọ́gbọ́ ẹ̀wọ̀n ayé òní purọ́ ọ̀ràn mọ́ wa yọ yẹ wá kò ní yé ẹ lẹ́ ire o ire kàbìtì nílé wa o.